alẹ́mi ń ṣàdúrà fún ẹni Alhaji Rafiu wà bá wọn pẹ́ láyé Rafiu èmi ṣàdúrà fún ẹni ọkọ Zainab wà bá wọn pẹ́ láyé ọkọ Zainab owó bàbá Sọfíyàtù wà gbélé ayé yìí ṣeun rere bàbá Sọfíyàtù owó ọkọ Zainab wà gbélé ayé yìí ṣeun rere ni because every 26 of December lọ́jọ́ òbí tán bí ẹ sáyé lọ́jọ́ tí màmá ní Ọlọ́run là mí nínú ewu tó ń bẹ níwájú yìí tó fẹsẹ̀ kan kúnlẹ̀ tó fi kejì dìde lọ́gọ́ bí ọgán wọ́n wá mú bí tó bẹ́ẹ̀ níbẹ̀ wọ́n ti bo bí yẹn mọ́lẹ̀ ò ní rí bí mọ́ láé tójú túlùmọ̀ àwọn ọ̀rẹ́ ẹ̀nà ní kínkì yẹ sí ilé látòrí Adébọ̀wálé aláṣẹ Adéjé Motors International tó kárí ayé lórí Kásímù tó jọmọ Sàlíù ìyẹn ó gbèsè òun náà ní kíkí ẹsẹ lé débi olólùfẹ́ mi láre wájú ọmọ Ṣómọ́rìnlẹ̀ gbà láké lórí olólùfẹ́ mi ọmọ Ṣómọ́rìn ọmọ bàbélépò tí ó ṣeéṣe bẹ́ẹ̀ jẹ́ dídín rárá wọ́n ní kí ẹ wọ́n màmá ní kí ẹ Alhaji Rafiu wà pẹ́ láyé nítorí kọ́ba pẹ́ kọ́ba gbó kọ́ba tọ́ lórí àwọn ló wà kọ́ba kùtè ní ìtọ́lá nínú ọkàn ló wà lèmi ṣe ń gbàdúrà fún Alhaji Rafiu lèmi ṣe ń tọrọ àdúrà yìí fún bàbá Sọfíyàtù lèmi ṣe kúnlẹ̀ àdúrà fún ọkọ Zainab pàkútí alábòsí kò ní mú ẹ torí every 26 of December yìí lọ́jọ́ bí tán bí ẹ sáyé lọ́jọ́ tí màmá ń ṣàdúrà kọ́lọ́hún làwọn ń bẹ̀ lọ́jọ́ tí bàbá ṣàdúrà kọ́lọ́hún sọ̀yàwó ń láyọ̀ lọ́rẹ́ tó jùlù mọ́ fi ń bá yọra àfi wò happy birthday to you mo gbà fún ẹ gidi ní Alhaji Kágò mi pẹ̀lú Wálé Bánsà gbogbo wọn náà ní bẹ́ẹ̀ dúpẹ́ ipò ní mọ́jọ́ èní kò mọ̀ sẹ́kún ńlá ẹ̀ ó dẹ̀ ní mọ́jọ́ èní tọdún tó ń bọ̀ kò ní bá nínú sàárè o happy birthday to you mo gbà fún ẹ gidi ní happy birthday to you Alhaji Rafiu owó bàbá Sọfíyàtù ọkọ̀ Alhaja Zainab ẹ̀ ní sunkú ẹ̀ gbò ẹ̀ tọ̀ because ìgbà ọdún kan ni àwọn ọ̀rẹ́ yín látòrí Crown Fighter wọ́n ní ẹ̀ ń ṣe èèyàn bẹ́ẹ̀ Obese ó ní Augustine do that thing bẹ́ẹ̀ kan náà ni ọmọ Adébọ̀wálé Àjàyí ọmọ Ajíbọ́sìn àwọn náà ní kí n kí n pé congratulation àwọn ọ̀rẹ́ yẹn Alhaji Kágò àwọn náà ní kí n kí Wálé Bánsà àwọn náà ní kí n kí ipe ìgbà ọdún kan ni ẹgbò ẹtọ bákan náà Káyọ̀dé ọmọ Fáṣọlá náà òun náà ní kí n kí Billy Kitchen òun náà ní kí n kí so gbogbo ara Maryland wọn ní kí n kí pé happy birthday to you èmi gangan fúnra mi Adékúnlé Àyìnlá Augustine GMA MMB MTM mú kí n pé ìgbà ọdún kan ni o long life and prosperity.